bẹ́ẹ̀ bá gbàgbé níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn òun náà ni mo wá nípa ìṣẹ̀lẹ̀ kan pé wọ́n fẹ́ ṣe nǹkan kan ní ilé ẹ̀kọ́ kan lọ́yọ̀ọ́ Emmanuel Alayande University now wípé Aláàfin pẹ́ kó tó dé nígbà náà lọ́wọ́ mọ́ kápilẹ̀kọ òdìkejì àpilẹ̀kọ ńlọ́jáde mo sì mọ̀ pé àwọn tí wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi wọ́n fẹ́ wò bóyá àwọn ó ṣe justice àbí wọn ò ní ṣe justice bóyá àwọn fàárí apá kan dá kan sí bóyá lóòótọ́ ni mo kórìíra Aláàfin àbí mo fẹ́ràn Aláàfin àbí ó kàn wù mí láti fọ̀rọ̀ ṣègbè well a máa fi nǹkan ṣègbè ńgbà míì gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá ni torí àwọn ọ̀jọ̀gbọ́n ní bàbá ọmọ ò ní jẹ́ gateman lọ́rùn kọ́ wá lajú lẹ̀ kọ́mọ tó bí ọwọ́ nù náà rún àpáàdì yọ́dọ̀gbọ́n sí ni o ẹlẹ́sẹ̀ ọ̀yà di méjì lọ́dọ̀ Ọlọ́run ni because wọ́n bá wo pé Ọlọ́run gbójú sẹ́gbẹ́ kan yọ ọkọ̀ sọ fọ́mọ ẹ̀ pé kọ́ bọ́ sọ́run rere so that is life for you bọ́ lọ́pọ̀ gbà ní tí wọ́n ń pè ní journalism ó wá rántí kéèyàn balance nǹkan tí ìbá ṣe pé èèyàn mú pooro ṣùgbọ́n lórí eléyìí tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ akandọ́ra ipò nko everybody ló mọ̀ pé mo mú pooro èmi nìkan sì kọ́ mo mú pooro èmi àtàwọn míì náà àwọn náà mú pooro tiwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí náà pooro náà nẹ̀ ẹnìkan lọ sọ wípé Aláàfin pẹ́ kó tó dé kó apologize ẹlòmíì náà ló tún kàpilẹ̀ kọ́ yìí ń pé Aláàfin kò lẹ́ni àrífín pé Aláàfin ó apologize lọ́wọ́ èèyàn pé àrífín ńlá ni òun náà kàpilẹ̀ kọ́ professor ntàkọ́ professor ntẹ̀kejì àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n jọ gbé náà rọ̀ ara wọn tàwa làwa we are just a pencil in the hand of creator n tó wu Ọlọ́run bá mi ní fi wá kọ àdúpẹ́ pa wà láàyè a wà ní position tọ́lọ́run bá fi lè fi wá kọ because bàbá sí position ẹni tó sẹ́ǹdì ẹ̀ sí mi ò ní sẹ́ǹdì ẹ̀ sí mi wọ́n sà sẹ́ǹdì tàkọ́kọ́ náà ni pé ok o ó ti sí tàkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì rèé jáwò bọ́yá ọ̀fẹ́nu káàbò ní fẹnu kan so lóòótọ́ ìsepẹ́ nìkan ló rán mi tàbí ẹnìkan fọ́ọ̀sì mi láti ṣe èmi ni mo wò ó pọ̀ yẹ kí n ṣe justice sí àti pàápàá etí tó gbà lọ bó bá gbàbọ̀ kò sí tó bá dé ńbẹ̀ àti pàápàá bí ọba di lọ́jọ́ iwájú báwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ọba rí i pé no máa yí dẹ̀ ṣe dáadáa o ó gbé tàkọ́kọ́ ó gbé tìkejì because ọ̀tọ̀ ní tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mi gbọ́dọ̀ wé ìfẹ́ ẹ̀mí mi ò wé ìfẹ́ ni ló jẹ́ kí n mú wá kí ni tí ń bẹ ń bẹ ẹmú kalẹ̀ tó wọ ẹmú tọmọ ẹmú ta ẹ̀kú tí í ṣe baálẹ̀ lọ́rọ̀ pápápá náà ni o ọ̀rọ̀ kékeré náà ni ṣùgbọ́n ó ní àkóónú tó pọ̀ bó ṣe wá jọ̀rọ̀ kékeré òun justice is always justice gbogbo ọmọ kóòtù òjèrè bí bẹ́ẹ̀ ṣe ń wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì náà ní kẹ́ mọ́ bá mi ṣíà prógráàmù yìí lọ́kọ̀ọ̀kan èjèèjì akúsinmi òní o akúmúra sí ọ̀la láyọ̀ àtàláfíà náà láàjí láyọ̀ àtàláfíà ńlá lọ sóko wájẹ wa odídẹrẹ́ kì í kú sóko wájẹ lágbára Ọlọ́run àní tàjò gbésájò àní kú sóko wájẹ Ọlọ́run sì ní fàtìjẹ wá síbi tó ha so bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ bá òun sáré pé prógráàmù yẹn ẹ jẹ́ kó délé kó dóko kọ́dẹ́sẹ̀ kọ́dọ́nà jíjìn ẹ bá ń táàgì àwọn ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá mọ̀ kí wọ́n súnmọ́ bí torí pé ṣe lọ́dàbí ẹni pé àwọn ọ̀dọ́ tí ń bẹ ń bẹ omi èpè wọ́n fi wẹ̀ wọ́n omi èébú wọ́n fi wẹ̀ wọ́n èébú ọ̀sí wàá rè wọn mọ́ bú èpè ọ̀rẹ́ wọn mọ́ sẹ́ torí tá a bá dálẹ̀ nísìnyí tá a ní àtúnṣà wọ́n sá lọ wọ́n fẹsẹ̀ fẹ́ wọn ò rórí gbé starting lásán wọn ni wọn ò ní finishing so bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá mi pín pápápá ǹfẹ́ gbàsìkò yín kódà kí n má lò jù ṣẹ́jú mẹ́wàá lọ ó pè mí ìgbà tí mo rí good afternoon mo kọ́ wò pé alẹ́ làwa wáyé o ṣùgbọ́n láti US good evening from this side sir God bless you sir mi ní wáyé tí o alright ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà àwa rèé àwa rèé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà àwa rèé àwa rèé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà àwa rèé àwa rèé. so ohun tí wọ́n pe topic ẹ̀
The Alafin is not an ordinary Oba. Hence, the title Iku Baba Yeye. Traditional rulers must be given fully respect, just as kings in Europe. So, wọ́n ṣe poster fún ni o. Nínú kan, I don't think an Edo professor would publicly castigate the Oba of Benin, Ọmọnọba Nedo Udu Apolopolo. Bóyá dáàdì mi professor yìí ò sí láyé, tàbí kó jẹ́ pé wọ́n rìnrìn àjò wípé àsìkò social media aláwà yìí níbi tí wọ́n ti ń criticize anything ní tó bá anybody tó yanu pọ̀ngàlà tó ibú ọ̀ni tó máa wọn ọ̀yọ́ kan tí wọ́n fi dìímọ̀ fit tán fi ń ya picture AI ọ̀ni tí wọ́n ń gbé pátá sídìí ọ̀ni tí lè fẹ̀ ìhàn wá sọ pé Aláàfin pẹ́dé òde kó apologize eléyìí ni bàbá professor náà wá ń káwé wọ́ náà wá ń pè ní nǹkan bàbàrà náà wá ń kàrámọ̀ náà wá rò wípé ẹni tó sọ̀rọ̀ kọjá àyè rẹ̀ professor ló sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ju Aláàfin lọ lọ́jọ́ orí so gbogbo nǹkan ló yẹ kó mọ níwọ̀ntúnwọ̀nsì everybody ló tọ́ sí àpọ́nlé àti àyẹ́sí àwọn ọ̀jọ̀gbọ́n ní respect is reciprocal bù fún mi kí n bù fún ọ ni ẹ ń bá pọ́nni lé là á pọ́nlé ẹ báwọn òyìnbó lọ sọ bẹ́ẹ̀ báwọn ọ̀jọ̀gbọ́n lọ sọ bẹ́ẹ̀ ìran káàárọ̀ òjíire ka àkókò kún ìran káàárọ̀ òjíire ka ìkíni kún ìran káàárọ̀ òjíire ka ọ̀wọ̀ fún n tán pè lọ́wọ́ fún ẹni tó ju ni lọ ẹni tá a jọ jẹ́gbẹ́ àti fẹ́ni tí ò tó ni so torí pé èèyàn jọba kò túmọ̀ sí pé kò gbọ́dọ̀ respect ara tó kù kí ló sọ ni òní tó jó lórí aládé wọ́n ń tẹríba fáwọn èèyàn wọ́n ń kí àwọn èèyàn wọ́n ń respect àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn lé wọ́n á pa àwọn èèyàn wọ́n pe àwọn obìnrin màmá wa bàbá so ibi táyé dé nìyẹn and tí wọ́n pè lọ́mọlúàbí nìyẹn kì í ṣe ń gbá tá a bá ń fi àpọ́nlé fẹ́ni tí ò pọ́n ni lé tá ń fa àyẹ́sí fẹ́ni tí ò yẹ́ ni sí tá ń kàrámẹ́ ẹni tí ò kàrámẹ́ ẹni ẹ̀gbọ́ Yorùbá ní ẹni tí ò bá sínwín bí òkú ìyá ẹni a gbọ́dọ̀ ya wèrè bí òkú bá bẹ́ẹ̀ wọ́n lẹ́ni ọba sínwín bí òkú ìyá ẹni bá bá ya wèrè bí òkú bá bẹ́ẹ̀ kò léèwọ̀ that is ẹni tó bá rí ni láàárí ìmọ̀ọ́mọ́ná tó bá ní àròhùn láàárí tó bá ní àmọ́rò èyí ó yọ̀ǹda ẹ̀ ilé ayé yìí ò le ẹni tó bá mú le ní ilé ayé ò nípọn ẹni tó bá jẹ́ ó nípọn ni ilé ayé simple gan so lọ́dọ̀ àwa kan ilé ayé rọrùn láti gbé àti prepare àwa ilé ayé bọ́n ṣe ń gbé so because a ti mọ̀ wípé bó o ṣe dáadáa ó kú bó o ṣe dáadáa ó kú ìjọ kan náà làgbò òṣùgbọ́ ọ̀fọwọ́ oṣù ní ọ̀fọwọ́ okùn lélẹ̀ so ṣùgbọ́n ó kọ rere ó dájú wúrà àti fàdákà lọ so pé wọ́n sọ pé Aláàfin pẹ́ dé Aláàfin ṣe kan nìkan eléyìí ò kì í ṣe bàbàrà o pẹ̀lú nǹkan tí ó ti Ọ̀yọ́ jáde wá professor lẹ́ńtọ́ sọ̀rọ̀ professor náà lẹ́ńtọ́ sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́rọ̀ professor yìí ó ní I can also think of any academician or professor an indigene of Borno or northern Nigeria dragging their traditional rulers torí pé àwọn yẹn ò lóye ni torí pé àwọn yẹn ò kàwé ni torí pé àwọn yẹn ò mẹ̀tọ́ ni torí pé àwọn yẹn ránkà déédéé náà ni wọ́n ti sọ wọ́n dàlí mọ́njìrì tán you can compare them with we the Yorùbás ọ̀jọ̀gbọ́n lọ́pọ̀ nu ọmọ Yorùbá ní tí ọ̀já gbà fúnra wa nu no that is not how it is bó ṣe rí lélẹ̀ a fẹ́ drag ẹ̀ mọ́ra wa lọ́wọ́ a fẹ́ jẹ́ kí everybody ọmọ wípé kinní yẹn yé wa so bọ́lọ́run ṣe dá Yorùbá nìyẹn Ọlọ́run ò dá wa nídà ẹrú Ọlọ́run ò dá wa nídà sùndọ́bẹ Ọlọ́run ò dá wa nídà báńkúnjọ we want our voice to be heard a fẹ́ kó wa ó gòkè a fẹ́ káwọn èèyàn gbọ́rọ̀ wa a fẹ́ kọ́rọ̀ wa ó nítumọ̀ a fẹ́ ká establish point wa a fẹ́ establish point wa that is ọmọ Yorùbá for you so àwọn Borno nǹkan àwọn eléyìí ò lè bú ọba wọn because wọ́n rí ọba wọn bí igbákejì Olódùmarè àwa náà ti rí bẹ́ẹ̀ rí àwọn ọba ni wọn ò fẹ́ra wọn sípò ọ̀jọ̀wọ̀ ńlọ jẹ́ ká wò pé ẹjá kàn wọ́n kò díẹ̀ bàbá kàn wọ́n kò díẹ̀ bóyá àwọn ajẹ́ sit tight wọn ajẹ́ sit right bóyá àwọn ajẹ́ ṣàtúnṣe ọba kan ò pọ́n ọba kejì lé does that make any sense to you too sir does that make any sense ọba kan rí ọba míì fín ọba kan ń pé òun ni gbogbo nǹkan ni kákàsí gbogbo nǹkan ṣé yẹn náà make sense so ẹni tó sọ òkúta lu ni ló béèrè ìdàrọ́ lọ́wọ́ ẹni so the Alafin is the reverse symbol of our culture history and identity sorry sir ọ̀gá professor
Alafin, not only Alafin is a referred symbol of our culture, history and identity. Gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá in a symbol of our culture, history and identity. Gbogbo ọba ìlú pátápátá, ọba ìlú kọ̀ọ̀kan in a symbol of culture, history and identity of that ìlú. Ọba Adó Èkìtì ò lè jẹ́ symbol culture and identity ọba Ìṣẹ̀gbá Èkìtì. Ọba Ọ̀kà Àkókó kò lè jẹ́ ti ọba Àkókó, kò lè jẹ́ ti a symbol of culture, history and identity of ọba Àkókó. Kálukú represent culture, history ìlú ẹ̀. Ilé-Ifẹ̀ ní history tó yàtọ̀, Òṣogbo ní history tó yàtọ̀, Ẹdẹ ní history tó yàtọ̀, Ìlóbù ní history tó yàtọ̀, Ọ̀ṣun ní history tó yàtọ̀, Ìfẹ́tẹ̀dó ní history tó yàtọ̀, Ọ̀tà ní history tó yàtọ̀, Ìpẹ́tùbodù ní history tó yàtọ̀, gbogbo ìlú ló ní history tó yàtọ̀. Wọ́n ní symbol, wọ́n ní identity, wọ́n ní history wọn, wọ́n dẹ̀ ní culture tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. Ó kọ eégún wọn ò báramu, ó kọ ọdún wọn ò báramu, gbogbo nǹkan tá à ń ṣe ò báramu. So now disrespecting him is an insult. Ẹ gbọ́ dáadáa o, the Alafin is a referred symbol of our culture, history and identity. Disrespecting him is an insult to all Yoruba people. No. Òkú ọ̀pápọ̀ mọ́ ìyàwó, òkú òrè tẹ́ ìyàwó rìsọ́ọ̀sì. Kí ni tó bá mú Aláàfin disrespect ọ ni? Ó sọ wípé kí ọba tó kó disrespect òun àti bí kó gbogbo. Tó máa ń sọ wípé is an insult to all Yoruba people. That means we are talking about Ọọ̀ni Tilé-Ifẹ̀. Ẹni tó disrespect yẹ ń ló disrespect gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire. And again pé ọba pẹ́ kó tó dé wọn apologize yẹn ò kì í ṣe insult. Kì í ṣe pé wọ́n bú Aláàfin ní abojú àbọ̀n bú lábimú àbọ̀n sọ pé sẹ́nu báyìí àbọ̀n sọ pé sórí báyìí, ìyẹn ni wọ́n ń pè lé ebú. Majority wọ ọmọ ìyàtọ̀ láàrin ebú àti kéèyàn ó sọ̀rọ̀ tàbí kéèyàn ó fẹ̀hónú àtẹ̀rúnú hàn. Kò bára mu, ó dó sáàyè ọ̀tọ̀ gédéǹgbé ni. So bàbá fẹ́ rẹ́ni jẹni ká wí, ìwọ ni ti pé ọba ń pè ọ lọ́yọ̀ọ́. Ó ní I think the Don should go and make a personal and physical appearance for apology to the Alafin in his palace. What? Mi lè gbẹ́nu professor yẹn sọ̀rọ̀. Mọ́ bá lè lọ sí palace Ọọ̀ni àbí palace Aláàfin kí wọ́n rí ìfẹ́nu gbolẹ̀ ńbẹ̀. Mi tí mọ̀. Ṣùgbọ́n mo doubt ẹ̀. Àná tí ń sọ̀rọ̀ àwọn náà ó ti fi hàn wípé tí wọn ò bá jọmọ Ọ̀yọ́ a jẹ́ pé àwọn náà ti choose Aláàfin nìyẹn. So that is it. Now ẹ já lọ sórí àpilẹ̀kọ wọn gangan. Pósítà mọ́ kọ́kọ́ kà ó. Pósítà mọ́ kọ́kọ́ kà ó ní was Aláàfin really late to that event? Ó ń béèrè lọ wa àwọn ò sí ń bẹ̀ bóyá àwọn wà ń bẹ̀ àti ìmọ̀. An article was published by Professor Ademola Da Silva on Toyin Falola Network. It was titled, and I quote, "Of Mythography and Mythognosis, a complementary perspective on Yoruba mythology and the relevance today." I have not read the article, but I guess it is a publication trying to clear the misunderstanding or understanding of mythography and mythognosis. It is a very worthwhile attempt for us, the Yorubas, to know more about our culture. Of course, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń gbìyànjú à ń sapá, but unfortunately àwọn tí ń gbìyànjú láti gbé ẹ̀sìn lárugẹ wọn kì í sábà rí attention tó yẹ, wọn kì í sábà rí àpọ́nlé tó yẹ, wọn kì í sábà rí àyẹ́sí tó yẹ, wọn kì í sábà rí support tó yẹ. So that one is on one side. Only mythognosis, according to a source, refers to the deep, initiative, intuitive understanding or inner knowledge of myths and traditional law, moving beyond mere academic recording that is called mythography. Only my concern, however, is the part of the article where Professor Da Silva castigated the Alafi for coming late to the inauguration of the Alafin Institute of Yoruba Studies at Emmanuel Alanyade University of Education. According to Professor Da Silva, the Alafin should have been there by 9 a.m. instead of noon, keeping the participants waiting for 3 hours. Prof also complained about Alafin not even tendering an apology. Àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ sọ wípé sorry, má bínú, kò yọ ẹnìkankan lẹ̀. Bàbá lè ṣe sorry fọ́mọ,
kílé ayé ó lè gún. Ìyàwó lè ṣe sọ́ọ̀rì fọ́kọ kí wọ́n ó lè rọ́nà lọ. Ọkọ lè ṣe sọ́ọ̀rì fún ìyàwó, òbí lè ṣe sọ́ọ̀rì fọ́mọ. Ní tí wọ́n pè ní sọ́ọ̀rì kò yọ ẹnìkan lẹ̀. Trump lè ṣe sọ́ọ̀rì fáwọn cabinet. Bọ́lá Ahmed Tinubu lè ṣe sọ́ọ̀rì fún chairman local government. Kò túmọ̀ sí pé torí pé nìkan wà nípò kan ni ò wá lè ṣe sọ́ọ̀rì, ni ò lè apologize tó bá ṣàṣìṣe. Gbogbo ẹ̀dá tọ́lọ́run ń dá sílé ayé ló lórí ọ̀fẹ́ àti ṣàṣìṣe. Bọ́n bá wá ṣàṣìṣe wọn lórí ọ̀fẹ́ àti ṣàtúnṣe náà. So, Owoade, the spokesperson for the Alafin, however, made us to know that Professor Da Silva was wrong. In his response to the professor's criticism, he indicated that Professor Ademola Da Silva was not a member of the organizing committee. He doesn't have to be. Kò pọn dandan kó jẹ́ member of the organizing committee. He was there and he was invited. Mi ò rò pé yọjú ràn lọ ni. Because èmi tí mi mọ̀ pọ́n fẹ́ ṣe nǹkan kan bẹ̀ lè rí mi ń bẹ̀ ńgbà tí mo date wọn sọ date fún mi ní invitation. That means professor yẹn wọ́n invite ẹ wá ní. Wọ́n dẹ̀ wá wo wípé tó bá jago 12 lẹ fẹ́ ṣe program wọn tó jẹ́ academia ni wọ́n ń pè wọ́n. Àwọn lecturer nǹkan professor ọ̀hún time ni wọ́n bá deal. Time ni wọ́n bá deal. Wọ́n ti fàákò kan lẹ̀ fún nǹkan kan, wọ́n fàákò míì lẹ̀ fún nǹkan kan, wọ́n ti calculate ìrìn àjò wọn. Wọ́n wá dúró síbì kan fún odidi 3 hours. Ẹ dẹ̀ pé nǹkan ní yago báyìí, wọ́n dẹ̀ wà punctual, wọ́n tètè dé. So ẹ dẹ̀ expect kan dẹ̀ panumọ́ bẹ́ẹ̀ náà bí àwọn ọmọ kékeré gan ò tún lè panumọ́ gan. A tún sọ̀rọ̀, àwa náà ó tún sọ̀rọ̀. Ń gbó náà ṣe wá ṣe báyìí gbà tán mọ̀ pé kò ní tètè yá báyìí, àbá ti jẹ́ kó lóore ó dààmú. So, okay. He indicated that Professor Ademola Da Silva was not a member of the organizing committee and might know little or even nothing about the arrangements for Alafin's arrival to the event, nor did he know about the communication and interaction between the organizers and Alafin's aides on that day. So, I am going to address the issues from different angles. Okay, firstly, I am not in support of VIP invitees coming late to the event they are expected to honor with their presence. However, I would like to say that traditional Yoruba events are time-bound. Traditional Yorubas are very time-conscious in performing, for example, rites and ritual. Tán bá wà time-conscious láti perform rites and ritual. Kò túmọ̀ sí pé wọn ò gbọ́dọ̀ wà time-conscious láti attend the program tó wà important as that magnitude. So, rite and ritual. So also, waking up the Oba in the morning is time-bound and done by the drummer and royal horn blower. Gbogbo ọjọ́ kọ́ ló máa ń rí bákan náà. Àwọn aláàgọ́ ọba, òǹkàkàkí, wọ́n lè jí ọba. Because to the best of my understanding, àtàlágọ́ àtòǹkàkàkí wọ́n ń tẹ̀lé ọba jáde. Tó jẹ́ personal assistant ni yóò sọ fún àwọn kàkàkí àwọn aláàgọ́ ọba pé à ń lọ sóde kan lọ́la o, gbogbo palace, gbogbo àwọn entourage ló máa ń mọ̀. So that kìí ṣe ìgbà tẹ́ máa dé time kan tán máa sọ pé àwọn ọmọ páwọn ń lò dé, àwọn ò múra lẹ̀. So everybody ti gbọ́dọ̀ wà aware. Okay, o tálágọ́ ọba oníkàkàkí mọ̀ wípé kábíyèsí gbọ́dọ̀ jáde nílé láago 9. Òun kàkàkí lè fi kàkàkí jí ọba látago 5. Wọ́n ti ń fi kàkàkí jí Ọọ̀ni láti ìdájí. According to ẹni tó máa ń kéwì síwájú bàbá, láti ìdájí lòun fèrè ó ti lòun ti máa kí kábíyèsí. Kò sẹ́ni tí wọ́n kì tí ò tí ì ní jí. So ilé ọba, ààfin ọba kì í ṣe ibi tí wọ́n ti ń sun àsundàbọ̀. Ilé iṣẹ́ ni, kò yàtọ̀ sí president. Ẹ lè sọ time táwọn ọba ń sùn. Ọba míì ò kì í sùn títí aago 2, aago 3 lóru. Kì í ṣe ibi tí wọ́n ti ń sun àsundàbọ̀. President ò lójú oorun. Wàhálà lọ́tún wàhálà lósì ni. Ní tí wọ́n ń pè nípò ọba náà nu, náà fi sọ fún ọ pé ilé ọlá níyọnu. Ọlá níyọnu. Ilé ọlá níyọnu. Ilé ọlá níyọnu. Kì í ṣe gbádùn ní bẹ́lí ọlá láàfin ọba. Mo bá kábíyèsí kan pàdé ńjọ́ ní, ó ní tóun bá mọ̀ ni ò bá ti jọba. Tó lóun ti débẹ̀ tán kóun tó mọ̀, kò sí sinmi. Kò sí gbádùn ní táwọn èèyàn bá kàn rá wọn ń ta, táwọn ti di mọ́tò jáde tí mọ́tò tẹ̀léra wọn, táwọn kó inú aṣọ, wọ́n bìlì pé ìgbádùn bẹ́ẹ̀ ó lò lò mọ́ tó ń fèsì nínú ààfin. Ngbà táàfin ń jáàfin.
apẹtùmọdù ànánù kọ́lọ́hún bá ń fọ̀run kẹ́ wọn àmọ́ ti di ti jẹta ọba adédọ̀kun adégòkè àrẹ̀mú akúnrálẹ̀ dòye ọba James kọ́lọ́hún fọ̀run kẹ́ wọn bàbá ní láwọn ò kí ń lè sùn so palace ò kí ń ṣe ibi tí wọ́n ti ń sùn àsùnná kọ́kọ́ kí professor bá ń gbọ́yùn dáadáa at least arìn máwọn ọba dáadáa okay so over in the morning it's time bound and done by the drummer and royal hornblower but let us deal with this Alafin's issue. The palace spokesperson said that the arrangement for the Alafin's arrival was duly communicated to the organizers. If so, then Professor Ademola da Silva needs to apologize fún kẹ́ni fún pé wọn ò sí ń bẹ̀ wọ́n yí ṣàyọnu sọ. All right, saying a bit about the movement of Yoruba Obas. I think Professor da Silva, as an expert in mythography and mythognosis, must know a lot about the myths surrounding the movements of an imperial king like Alafin of Oyo. Tell us, sir. The Alafin may need to perform some rites before leaving his palace. Ìrọ̀lẹ́ lẹ́yìn kì í ṣe bí ìtàtijọ́ kò sí ọba tí sábà ń perform rites kan kó tó di pé wọ́n kú o mọ́ ọba mélòó ní bí fálèrè kan tó jáde kúrò nílé ọba tó jẹ́ pé wìrìwìrì ni wọ́n múra táwọn náà sáré jáde páwọn ògbọ́dọ̀ míì sí ibi táwọn lọ ògbọ́dọ̀ míì sí flight sọba tó ní flight láti káàṣì ni ó sọ pé kán kọ́kọ́ bọ̀gún kóhun tó kúrò nílé àbí kádífálà ò tó dé kó máa gbé fàjànlẹ̀ àfi tí kábíyèsí ọba jẹ́ adífálà tí ọba kádífálà lójú o sọ̀ntífàwí ojú ń kàn mí gbọ́dọ̀ míì sí flight sọ̀ntífà sọ kábíyèsí Ifá sọ pé iwájú ọpọ́n gbàgbé iwájú àtẹ̀yìn ọpọ́n sọ béèrè lọ́wọ́ Ifá kí ni Ifá sọ. All right, Imperial King like Alafin Oyo, the Alafin may need to perform some rites before leaving his palace, and the rites are surely time-bound. Láago mélòó? So he cannot just leave his palace like another person invited to an event. Ṣé palace l'Alafin sùn ni? Ilé l'Alafin sùn kì í ṣe palace. Alafin wá sí palace ni. Ẹ gbádùn mi. So ilé l'Alafin sùn. The Alafin, as well known by tradition, will not go to such an important event without other obas as part of his entourage. Mọ́ bá fẹ́ lọ meet the president ṣe wọ́n time conscious. Mọ́ bá fẹ́ meet the governor ṣe wọ́n time conscious. Gbogbo eléyìí ò kí ń ṣe excuse. Kálukú wọn ní hòtẹ́ẹ̀lì tán máa ń dé sí. Ṣé wọn ò lè meet the president láàárọ̀ kó tó jáde ni? Ṣé wọn ò lè meet the president lálẹ́ ni? Ta ló máa wá gbẹ̀yìn inú wọn? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba ló lọ sí Àbújá tán lọ rí president. Ṣé gbogbo wọn gbéra papọ̀ ni? Tán bá gbéra papọ̀ kí ló dé tán meet up pẹ̀lú time tí plane ọjà wọn lẹ̀. So láyé àtijọ́ ni gbogbo eléyìí ni gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn sà kò sẹ́ni tí ò lè program rẹ̀. Aláàfin wà ní Canada nísìn tí bàbá ọba ti dé ṣé wọ́n perform right kan tó kó lè lọ Canada. Time wo ni plane wọ́n gbéra ṣé láti Ọ̀yọ́ náà ni wọ́n ti kó náà ti gbéra lọ sí ibi tán ti fẹ́ gun plane kí tí plane ò ní já wọn lẹ̀. So ẹ kúrò ní dìdò eré ọmọdé ni. So tán bá dẹ̀ fẹ́ mú yàn lọ wọ́n á ti sọ fẹ́ni tán jọ ń lọ kò sẹ́ni tí ó fẹ́ lọ sóde tí ò ní sọ time tán ń lọ. Okay o time báyìí là ń lọ o báyìí la ṣe fẹ́ gbéra o ibi tá ti gbéra nìyí o ibo ni ká ti pick yín o mbùlẹ̀ tí máa join wa o that is just it. I am even surprised that such an event organized by eminent scholars of Yoruba culture and tradition would invite and expect such a VIP like the Alafin to be present as early as 9 a.m. at a university event without clearing its suitability with the Oba. You can say that. But kálukú ló mọ bó ṣe lè anytime tó bá wù kálukú ló lè fi program ẹ̀ sí. Báyìí ní ṣe nǹkan mi ò yàtọ̀. Ilé ẹ̀kọ́ ni. Àwọn náà mọ time tán lè fi nǹkan wọn sí ńbẹ̀. So Professor Ademola da Silva is an eminent Yoruba professor of English and good in studies of mythography and mythognosis. The professor should have communicated his displeasure privately to the Alafin instead of the public criticism published as an article. Ìyẹn túmọ̀ sí pé eléyìí tó dùn ẹ̀yin jù níbẹ̀ ni wípé wọ́n sọ ọ́ síta ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lè fẹ́ sọ fáwọn èèyàn kan ní kọ̀kọ̀ ẹ̀ ní ráàyè àti sọ. Bẹ́ẹ̀ bá pè tí wọn ò bá pí kọ́ ǹkọ́ bẹ́ẹ̀ bá lè fẹ́ rí wọn tán bá ẹ̀sẹ̀ ń béèrè lọ́wọ́ yín pé ṣe lápọ̀ìntmẹ́ǹtì pẹ̀lú wọn kọ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń pìsà ẹ̀wọ̀n lòmíì off. Àná tó sọ̀rọ̀ sí public ó sọ kì í ṣe pọ́ sọ nítorí Aláàfin ó sọ nítorí ẹlòmíì tí yóò tún fẹ́ ṣe bẹ́ẹ̀.
pé káwọn èèyàn kankan mọ̀ mú àwọn èèyàn kankan lọ́bọ and kẹ́nìkan dẹ̀ mọ́ fọlá jiyọ̀ so kò sí nǹkan tó bá dínú ẹ̀. Alright, the Alafin is not an ordinary Oba, hence the title Ikú Bàbá Yèyé. Traditional rulers, especially of the Alafi caliber, must be given due respect, just as kings in Europe are duly respected. Even here in Nigeria, I don't think an Edo professor will publicly castigate the Oba of many, Omonoba Nedo Oku Opolopolo. I can't also think of any academician or professor and EDG of Borno or northern Nigeria dragging their traditional rulers, El Kanemi and emirs in public as done by the article published by Professor Ademola Da Silva. Mo ti sọ yàtọ̀ tó wà nínú wọn fún yín. I think the Don should go and make a personal and physical appearance for apology to the Alafin in his palace. Maybe bóyá kẹ́ ẹ wọ́ wọn lọ kí wọ́n lọ sí bẹ́ẹ̀. I take this opportunity to appeal to all Yoruba intellectuals to be careful in the assessments of our traditional rulers. Ẹ̀yin ni kẹ́ ẹ kọ́kọ́ pa àwọn traditional rulers yín lé. And káwọn traditional rulers yín náà kàn kọ́kọ́ fọwọ́ síbi tọ́wọ́ gbé káwọn náà dẹ̀ kọ́kọ́ pọ́nra wọn lé. Ẹ̀ǹbó nígbà bá ṣe pé bẹ́ẹ̀ láti bá pé. So táwọn traditional ruler bá ti fọwọ́ síbi tọ́wọ́ gbé tán pọ́nra wọn lé tán kàrámà wọn ara wọn àwa náà kàrámà wọn táwọn náà sọ wípé àjẹ́ nǹkan kan tí wọ́n gbà wípé ayé ti kúrò láyé ibi táwọn ti bẹ̀rẹ̀ táwọn baba ńlá baba àwọn ti bẹ̀rẹ̀ tí wọ́n gbà páyé ta wà yìí ayé ìjọba ni kì í sáyé tó bá sọ pé ẹ̀rì ìgbórí ẹ̀ wá ẹ̀rì ìgbórí ìyẹ́ ẹ̀ wá ẹ̀rì ìgbórí bàbá ẹ̀ wá ẹ̀rì ètì mọ́nú túbú ọba tó bá ti yàn kan mọ́nú túbú ọba ni ó padà pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. So kì í sáyé tó bá máa ń take law into their hands. Ayé tí gómìnà máa ń yọba ń pò ní ayé tó jẹ́ pé ìjọba ló lágbára ni ayé tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọba ní ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ ọba ní ń bẹ correctional center ọ̀pọ̀lọpọ̀ ọba ní fi aṣọ péńpé roko ọba nísìn ṣe láyé ìgbà náà láyẹ̀sẹ̀ máa kàrámọ̀ wípé ẹnìkan sọ pé ẹnìkan pẹ́ kó tó dòde àbí kí kálukú fọwọ́ síbi tọ́wọ́ gbé káwọn ọba ó di kán base lórí ìdàgbàsókè ìlú wọn kí ló lè mú ìlú wọn progress kí ló lè mú ìlú wọn dàgbàsókè kí ló lè má àwọn ọ̀dọ́ tí ń bẹ nínú ìlú wọn ríṣẹ́ iṣẹ́ wo làwọn gangan fẹ́ dálẹ̀ àwọn èèyàn wo ni wọ́n mọ̀ bóun náà ìfẹ́ mú connection wọ̀lú wọn nítorí yẹ káwọn ọba ó bèèzẹ̀ lé lórí ní ìsìn nìyẹn kì í ṣe pé lágbájá òkè mi tàmẹ̀dún mọ́ mi lójú ẹnìkan pè mí lórúkọ ẹnìkan ò fi ikú bàbá yèyé sókọ mi ẹnìkan ò fọ̀jájá tù sórúkọ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. That is not where we are now. Ayé ti mú fùkú gbogbo bẹ́ẹ̀ ó ní okay. We should be careful not to embark on producing uncultured academicians in our educational institutions. Èmi ò rò pé bẹ́ẹ̀ ló ṣe rí ọ̀gá professor. There is a lesson to learn from this episode. Lesson under, it is always very profitable to be patient and humble. That is what we call ọmọlúàbí. Alright, Professor Kọ́láwọlé Rahim Parakoyi Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land. So wọ́n joyè lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. So ẹ̀dẹ̀ mọ̀ pé Ọ̀yọ́ làwọn náà ti joyè àwọn náà gbọ́dọ̀ protect ibi tí oyè wọn ti wá kì í ṣe ibẹ̀ náà ti joyè o Ààrẹ Ọ̀nà Kakanfò ló joyè lọ́yọ̀ọ́ so Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ fà wọ́n joyè so ìtàkùn tó so gbá ló so àgbè tó so légédé Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó Àjàó ọ̀rọ̀ Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ mo ti mú part 1 wá mo ti mú part 2 wá o mo mọ̀ pé ẹ̀yin ìyá àti bàbá mi ọjọ́ jì God bless you anu Olódùmarè ní fín sílẹ̀ o I said it earlier wípé ń wá láti wá gba time yín lóòótọ́ ni mo ti gba call ti pẹ́ wọ́n á lè gba call bí o àbí kí n máa lọ ti promise àwọn èèyàn pé wọ́n ní pẹ́ ókè ta lọ́jẹ̀bi ta ń jàre ṣé professor àkọ́kọ́ ni àbí professor kejì 09048519362 09048519362 àti 09151479599 jẹ́ wo is the professor serious jẹ́ wo bóyá ó rí pé kan àbí méjì gba àjàrí kó tó di pé wọ́n máa lọ +2349048519362 +2349048519362 àti +2349151479599 nọ́mbà méjì tẹ́lẹ̀ pè mí sínú pápápá ìpè kan tàbí méjì kí n sì máa lọ. ṣé professor bàbá professor tí wọ́n ní pé Ọọ̀ni àbí Aláàfin pẹ́ dé ṣé wọ́n jẹ̀bi ni àbí wọ́n ṣàṣejù ẹ bá ń dá o
hello sir o. Ẹ káalẹ́ sir. Ẹ káalẹ́ sir o. Ẹ kú ètò. Yes sir. Gbogbo ìgbà tí bá ń wo program yìí ọ̀dọ̀ first time tí máa kọ́kọ́ ní opportunity láti wo program yìí lè. And mo máa yà kí wọ́n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n máa learn àwọn Yorùbá àṣà ìṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ òwe and all that. God bless you. It's a very good program. God bless you. God bless you. And God bless you. So ẹ jọ̀ọ́ although mi really want to put there in the first place. Okay. But mo notice tẹ́ bá wo láti ẹ̀yẹn nígbà tẹ́ ń ṣe àwọn programs kan bíi pé Ọ̀yọ́ ń ṣe fúnlá Ọ̀yọ́ ń ṣe sífẹ̀ Ifẹ̀ ń ṣe sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ bá wo dáadáa ó distraction not twice long àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní dáàbò area gbogbo àwọn Ọ̀yọ́ yẹn. So I think gbogbo rọ̀bọ̀rẹ́ Aláàfin yìí kó má jẹ́ Ọlọ́run má jẹ́ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tí kó tó máa ṣe kíní but ẹ mọ̀ gbogbo àwọn kíní I think it's high time k'Aláàfin calm down k'Aláàfin wá bọ́n ṣe máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn gbogbo kíní yìí ẹnu pẹ̀lú àwọn ọba so that gbogbo protection Yorùbá land it be good. ẹ bá wo gbogbo àtọ́ ti jẹ́ tó yẹ kí gbogbo àwọn ọba yẹn pẹ̀lú àwọn Ọọ̀ni pẹ̀lú gbogbo Olúbàdàn gbogbo àwọn Ṣọ̀ún kí gbogbo wọn ti kó oníjì bá ṣe máa já àwọn ọmọ gbé gan tó bá gbé bá máa já àwọn ọmọ gbé gan kò lè lọ dáwò tó yẹ lọ ẹ. I don't know why this ọba is just I don't know so kí ẹ má tẹ̀ sọ̀rọ̀ sórí aládé. God bless you. Ọlọ́run fún ní knowledge. God bless you sir. ẹgbẹ́ ìrẹ̀lẹ̀ náà lọ́rẹ̀ needs ni Ọlọ́run fún ọ ní nǹkan tó need. God bless you. I think this man is action to the progress of Yoruba land. God bless you. Honestly. God bless you brother. Distraction. God bless you. Yeah. God bless you sir. Okay. Ẹ ṣé o. Hello. Hello sir. Hello sir. Yẹ ká lẹ́ sà. Ẹ kú program yìí sir Ọlọ́run adó ti wá o. Àmín o. Ọba yẹn àwọn tó wà ní àràǹjọ Aláàfin àti professor tó dàgbà ẹ ṣe professor anywhere in the world tó bá ní assignment mọ́sọ̀ within your domain wà á ti sọ síwájú pé kọ́ máa bínú o at most 30 minutes or 1 hour lateness ẹ má bínú mo máa pẹ́ ọ́ káwọn tó ń bá Aláàfin kan ti forward message sí àwọn organizers yẹn pé ikú bàbá yìí yẹn kọ́ wọ́n ní àlejò kan tiẹ̀ wá nǹkan kan sọ. Tí wọ́n fi pé pòfẹ́sọ̀ tó ń sọ̀rọ̀ orí ẹ̀ dàrú. Ẹ máa wo ìgbà téèyàn ti ń sàm London Gani Adams ó prof àti ẹ̀mọ́ nǹkan tó rí gan pé àgbẹ̀gbẹ̀ pòfẹ́sọ̀ ni tó kàn ń sọ̀sọ̀ kìsọ̀. Ó yẹ kó lè manage òun ló yẹ kó tún manage situation. Bẹ́ẹ̀ bá Aláàfin sọ̀rọ̀ pé kọ́jọba ẹ má bínú ẹ̀yàn ọmọ mi. Mo ṣe kó sí bàbá lè sọ pé sọ́ọ̀rì fọmọ. Ọlọ́run. How can we come from other areas to your town? Kó wá máa fún wa ní 3 hours. Lateness after the program what was started. Ẹ má ti lọ́rọ̀ kankan. Ẹ tó manage Aláàfin ló ní problem. God bless you sir. Ẹni tó ní problem kankan ni ló yẹ kó calm down situation. Honestly sir. Kì í ṣe ọ̀rọ̀ bá ti ka Aláàfin. Ọ̀rọ̀ bá ti ka Aláàfin rárá. Bàbá ń kọ́ ó láwọn àlejò nígbà tí kò dẹ̀lẹ̀ sílẹ̀ dẹ́nu àwọn tó tún ìjọ ń lọ wọ́n ní nǹkan kan wá kàn wá nǹkan kan sọ. Bẹ́ẹ̀ni. láti pacify àwọn èèyàn tó wá dé ní professor of the right ọ̀gẹ́ professor kan sọ pé ẹnìkan ò ní right ọ̀là ṣe gọ̀tẹ́ iná ọ̀là nǹkan tó ń pa wá lọ nìyẹn ètò pa wá lọ bẹ́ẹ̀ni ojúṣàjú ń pa wá lọ. àdè kì í fẹ́ accept blame. àti ẹni sọ tó ló ń pa wá lọ ìdìbò náà tó bá tẹ ẹgbẹ́ àwọn tó bá rẹ̀ support àgbà Awólọ́wọ̀ create now. Bẹ́ẹ̀ni. Awólọ́wọ̀ tó mú gbogbo Yorùbá tó standardize wa. Wọ́n ní bàbá yẹn tẹ́ bá ní 7 o'clock á dé. Bẹ́ẹ̀ni. Tóun náà láti wà tó máa gbà ní ilé ẹ̀mí. Àṣẹ́pẹ́ Aláàfin ò ní nǹkan tó máa ṣe. Wọ́n jẹ olú of Warri Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti wà ní jókòó kọ́ ní tó dé. Bẹ́ẹ̀ni. Ọ̀ní dé bàbá dìde sókè. Bó ṣe yẹ kó wà nìyẹn.
ẹ̀yin ọmọ mi ẹ má bínú o. God bless you, sir. ní bínú nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. then ó ní àwọn nǹkan kan tí mo fẹ́ fẹ́ má bínú sá. all right, sir. mo kàn tí ń wá bí ṣe máa wọlé mo ráyè wọlé ṣé rí ọ̀rọ̀ tí olólùfẹ́ sọ mo gbé gbogbo ẹ̀ ló wò. okay, sir. wàhálà ìtàlá ìjẹ̀bú ni ní christian mi ní. okay, sir. wọ́n ń gbé nǹkan kan nílùú mi ọ̀sán gangan ni àgàn náà máa ń pè é wọn ò bí mi ga tí n bá dárúkọ mi ìjẹ̀bú yẹn wọ́n mọ bàbá tó bí ìyá mi wọ́n mọ bàbá tó bí mi fún ara mi bẹ̀rù ò ní lè dárúkọ bẹ́ẹ̀ wọn ò bí mi ga kẹ́ ẹ ṣàwọ̀ 15 kẹ́ ẹ má ṣe ọ̀pá wọn ò bí mi ga wọ́n tẹ̀ ti máa announce ẹ̀ wọ́n tún block entrance wàhálà ìtàláì bàbá kan tó jáde ìgbà tí mo ti pọ̀ ọmọ ọdún mẹ́jọ I'm above 60 now. Wow. Mo ti pọ̀ ọmọ ọdún mẹ́jọ. Wow. Or around 8 years. Bàbá ẹ̀ jáde pé kò lè máa gba iwájú ilé nǹkan jábì kan ó ní nǹkan kan tó ní I don't know. Bóyá wọn máa ṣe ń bẹ̀. Bàbá ẹ̀ bá jáde pé wọn ò fẹ́ kọ́ wọn máa gba iwájú ilé wọn. Bàbá ẹ̀ ń kú ni o. Wow. Èyí táwọn àfáà ń sọ̀pọ̀tì ọmọdé bèrè ṣé wọ́n fẹ́ pọ̀ ọmọ ọlọ́mọ ni. Ó rí kò rí òun ló fẹ́ lára ẹ̀ṣẹ́ pé òun rí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó tí ò rígún tó lóun rígún ẹni tó jáde ẹ tó lóun jẹgún. ẹ̀kọ́ kí ni ẹ̀pẹ́ ẹlòmíì jẹgún ọ̀làdìẹ lòun jẹ ẹni tó jáde ẹ lòun jẹgún. gbogbo analogy fẹ́ give yẹn. bẹ́ẹ̀ ni. mo wá ń wo pé ṣé ọmọdé yìí àwọn òbí ẹ̀ ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ pè é kó má jẹ́ káwọn àfa ẹ̀ ti pa mú ìdí ìgbà tó ti mú ìdí ìpa. wọ́n bá yé ẹ̀jẹ̀ o wọ́n fi sẹ́gbẹ̀ẹ́ kan o. ìwọ tó píìkì ń gáràjì. afọ àjígbìnrin yẹn ó yẹ kọ́kẹ́ ẹ̀ gbé kọjá kórì ẹ̀ pé. ẹ má dalẹ̀ yorùbá rún náà gbogbo nǹkan tó wà nínú Quran pátápátá fúlùkù ni. fúlùkù ni o. ẹ̀wọ̀n làwọn àwọn àfa kan wá ó ní kò sí àdúrà ní Quran. kò sí àdúrà fún súnú ọmọ kò sí àdúrà fún ṣílé. bẹ́ẹ̀ni. kò sí nǹkan kan bẹ́ẹ̀. kò sí àdúrà fókù àgbà. historical books kò sádùúrà fókù àgbà. kò sí afọ́fún àwọn ló fẹ́ràn ìgbà táwọn ms bẹ̀rẹ̀ sí níbi kwẹ́sàn ló ń sọ pé tòótọ́ kò sí wọ́n ní èwo ló wà fún túnú ọmọ ní kò sí èwo ló wà fún ìṣílé kò sí èwo ló wà fún òkú kò sí. gbogbo ẹ̀ ní Yorùbá dẹ̀ ní ìsúre fún náà ní ìwúre fún. black especially our blacks tó wà nínú Quran àyà ti wà tó sọ pé àwọn tó ń yọ látọ̀ sí Adam èèyàn dúdú ni wọ́n ọjọ́ wo ni sórí Adam kátẹ̀tẹ̀ wá gbà pé ọ̀rọ̀ Adam ní kátẹ̀lé náà wọ́n ti ní àwọn tó yọ látọ̀ sí Adam èèyàn dúdú ni wọ́n straight to hell òun ò dẹ̀ regret it and that is why Arabs don't like black at all they never give us recognition. Kí ni àwọn fẹ́ para wa kú fún torí ẹ̀sìn mú bí afá kan ìgbà tí mo fẹ́ bá àwọn ms ọ̀rọ̀ mo ráyè pé ṣé bàbá ẹ̀kọ́ lẹ́tà sí ẹ látọ̀run pé inú iná wà ọ̀run rere gẹ̀wà ànígbà ìsímù ọ̀run rere tó jẹ́ pé òbò lẹ́ ń lọ tó níwájú àlá ẹ̀jẹ̀ máa mú tí ẹ máa fẹ́ yẹ jẹ mú tí ìjà not stupid it sounds so stupid ẹ̀rọ máa dóbò níwájú Ọlọ́run. virgin 77 virgin àbí 70 virgin. àjẹ̀lá is stupid ó dẹ̀ máa lé ṣánṣánṣán ṣé báàbù ẹni ẹ̀ ò ní jáde ni ṣé black man yọ̀ tẹ̀tọ̀ yìí ká gọ̀ pátápátá ni. kò yé mi náà o. kí ló ń sọ́tà kàlú alọ́gbọ́n ju àwọn kìíní lọ kí ló ń ṣàwọn àfa àjígìrì ìyọ́pọ̀ tẹ̀lé lóyún. àfa àjájígin ni wọ́n tún ń pè láàfa ajígin ni arìngìnì wọ́jà. arìngìnì wọ́jà àmì ìjágbá akérèkọrò àṣàwìrì. a sì tún ń pè láàfa. ìṣàníjọ. ó yẹ kí orí wa pé nǹkan tó bá wù ẹni kò ṣe lẹ́sìn. bẹ́ẹ̀ ni bó bá dẹ̀ ṣe wù ẹni kò ṣe ṣe. bó bá wù ẹ́ tó bá bẹ̀ dọ́rùn tó bá jẹ́ pé inú náà ni. ìwọ ló yàn náà o. wọ́n dẹ̀ ti sẹ́ pé gbogbo mùsùlùmí ló máa kọ́kọ́ jóná pátápátá tó máa kú gbogbo. wọ́n tó sọ bẹ́ẹ̀ kí wàá ní iṣẹ́ tí mùsùlùmí wá ń ṣe láyé. So why are we deceiving ourselves? Why do they want to create havoc in Yoruba land? kò yé mi o. ẹ máa ṣàǹdẹ̀ fáwọn ọba yẹn kó pe meeting. Yeah. kó pe meeting kó má dalẹ̀ Yorùbá rú o. Yeah, we are on it.
kọ́ lọ́wọ́ gbà fún wa. ẹ jọ torí Ọlọ́run. God bless you, sir. God bless you, sir. Okay, God bless you. Good night, sir. Ó dàárọ̀, sir.